wọlé ilé bàbá ọmọ kì í dẹ́rù bọ́mọ ò bẹ̀rẹ̀ wọlé ilé yìí kì í ṣe ilé bàbá nìkọ̀ọ̀kan ò wọlé ọmọ alága bẹ̀rẹ̀ wọlé o. Awo ní yálé awo ìṣègùn ní yálé ìṣègùn bíi àrágbérí bá ń relé ọ̀gá késó gidi atúnkésá lábẹ́ Ìdòwú Iyétúndé. Olórí Alarige tí gbogbo Ibiade láìpò wọn nù Olórí Adébùkọ́lá Àràyímì ló lé lọ́dún 60 ni aya Alarige pé lọ́tẹ̀ yìí ẹ̀ rí nǹkan. 60 ọdún ni aya ọba pé mo kí i kóríire. Adébùkọ́lá rèé kó o pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ láyé ń bí. Lẹ́yìn ọjọ́ ìbí rẹ̀ yìí Olórí Alarige á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láìpò wọn nù ọba Bọ́lá Àràyímì ló ní máa wúre yìí bẹ́ẹ̀. Àrẹ̀mọ Bíọ́dún Alága ti ránṣẹ́ wá o. Prince Bísóyè àti Ṣínà Àràyímì náà ń kí olórí kú ọjọ́ ìbí. Gbogbo ẹbí Àyànlẹ́yẹ Sọ̀díìkì Ẹ̀gbọ́ àti àwọn ẹbí Alága ní tìlé toko ni wọ́n ń kí aya ọlá tí wọ́n bí ire. Mr and Mrs Adébánjọ àti Mr and Mrs Ọ̀ṣínáwà náà ń kí Adébùkọ́lá. Aya Bọ́lá Àràyímì Mr and Mrs Ìdúrógbà náà ń kí yín pé ẹ̀ ṣòmíràn. Ẹ wò gbogbo June 24 lọ́dọọdún lọ́jọ́ bí Olórí Adébùkọ́lá o. Barrister and Mrs Awójọbí Mr and Mrs Sówẹ̀mímọ́ àti Mr and Mrs Shitu náà ti débí pẹ̀lú àdúrà tó gbé pẹ́ẹ́lí. Àwọn Ọ̀nàbàjò Ọlánìhún àti Mr and Mrs Àtíkù ti ní olórí aṣọdún òmíràn tọmọtọkọ. Ìyá Michael Tóbi àti Abe náà ń kọ́. Nítorí gbogbo olóyè Alarige pátápátá ni mo ti fẹ́ máa kí olórí ní oríkì ilé bàbá rẹ̀ ó yá ẹnì ṣò ń bẹ̀. Àga o ọmọ àga wúrà má jẹ́ ó bàjẹ́ àtàgbẹ̀rọ̀ bí agogo èèyàn bí èkélà abárẹ́ bàbá mi darí ẹlẹ́gàn sí olórí gangan lọmọ alága wúrà oníjókòó góòlù tó ń jẹ́ wúrà ìjókòó góòlù tó ń wọn onílé tó ń wọn àlejò tó ń wọn onílé tó ń wọn ará oko ìjókòó góòlù tó ń wọn omidan tó ń wọn májèsì. ọmọ olù kíríjì ó fẹnu wọ gbẹlẹ pọpọndoro ọmọ tètè wọn ológbò ní ń jìyà bó bá dẹgbẹ tán àtẹkù pàjẹ ọmọ má ṣe kọ̀rọ̀ má bàa dùn ni ọmọ ìdílé àkọ́bí ìkẹ́sọ̀ ọmọ ìmùpá ṣàwọn ọmọ alẹ́gùn mẹ́dẹ̀yìn ọmọ ọ̀gbágbá gbàdọ̀ wọlé bámúbámú ọmọ nígíláyà sáàgùn ọmọ alóògùn ságàràkàrà lájà ọmọ bàmí rẹ̀ nílẹ̀ ilẹ̀ mí tìtìtì dàńsákì o sákìlẹ̀ akáyàbá láàfin ọmọ àgbàrá òjò tó gbójúde ẹni kọjá ọmọ àbẹ̀jóyè ọmọ tá à ń bẹ̀ kó tó joyè ilé bàbá ẹ̀ ọmọ à ń lè bọ̀ lẹ́yìn ìjagunlabi ńlára wájú jọjọjọ ọmọ ẹlẹ́ra gbàdàmú ọmọ dájí ẹ̀ fúnfún àwùjalẹ̀ Olórí Adébùkọ́lá o ọmọ lọ́wọ́ ní kọ́lé ojú omi ọmọ Àtàbàtúbù àlejò tí ń ṣe onílé dàrúdàrú ọmọ bọ́lódé òkú ojúde rẹ̀ ò léwu gbági ọmọ lọ́wọ́ aké ò gbọ́dọ̀ ọmọ mi oko ọmọ lẹ́yìn ilé adé ìwúre òòṣà òkè jẹ́ńdà bí onílé yìí ọmọ sàgé bàbá ànájà ajé ní bàbá tẹnitẹni ọmọ òtòṣì yíyan ara rẹ̀ lódì ìbádé ilé olówó kó jẹ kó mu ṣèbí wọ́n ṣálọ́mọ ògbádìrì òjò kó délógèdè dúró ó ní bí èjì bá máa pa ní kó bá aṣọ rẹ̀ lára ẹni. Olórí Alarige o ṣèbí wọ́n ṣálọ́mọ ìyá lóde àní pẹpẹ sílẹ̀ àní bùtùbùtù sílẹ̀ lápò àfẹ̀gbàṣámọ bí àdá mo ní ṣèbí wọ́n ṣálọ́mọ níhùn tó yìnbó nílé o òyìnbó lẹ́wọ̀ ẹ̀tù òyìnbó ní sanyán bóyìnbó bá lẹ́wọ̀ ẹ̀tù bó bá ní sanyán àá jẹ́ wípé Ìjẹ̀bú Òde ní Pòrògún nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ló ti wá mú wọn ṣaya Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ èrè níwà. Samson Sulaiman ń kí ọ o ọmọ ìkàngbàmọ̀dù o ọmọ akẹ́nigbó kẹrù ó bára gbọ́ ọmọ akẹ́lọ́nà kẹrù ó bára ọ̀nà ajírọ̀bà gbogbo Ibiade Ọ̀túnba Wálé Gárùbà náà òkùnkùn ń kí ọ fún tọjọ́ tí wọ́n bí ọ Balógun Ibiade náà ti ránṣẹ́ àdúrà wá o Ọ̀túnba Báyọ̀dé náyà mọ́ kí ọ ní kìkì ìtọ́mọ ọkọ ó ní kí n máa kí ẹni tí ń ṣayẹyẹ pé ó kú ọdún ó kú oríire Olórí Adébùkọ́lá aya Alarige lẹ́mọ̀ṣọ́ ọmọ ayọkùnrin lùjà 60 tó ṣe yìí wàá ṣe 70 wàá ṣe 80 90
100 jù bẹ́ẹ̀ lọ. A kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí yín léèrè wípé ta ló kọrin wì sí yín létí. Ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá. Ọmọ Ìwòpẹ́ Àjídà gan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.